láti máa gbọ́ mi. Àrílùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún solówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́ àkàndọ̀rọ̀ Awikonko ló kọ́ mi. Àjàó àró Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí. Ńlé lóko lódò lẹ́yìn odi. Àjíǹde arọ́ máa jẹ́ fún gbogbo wa. Ìdààmú ò ní bá wa lọ́tún lósì àwọn tó ń play nǹkan bẹ̀yìn ó dé ibà o. Ìwòye àná ó lá sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ láàrin ejù táralé ọ̀gbọ́ wọ́n bá gbogbo alẹ́jà fún gbogbo aná dẹ̀ látara ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run àwọn tí wọ́n fara pa wọ́n ti gbà tọ́jú mẹ́mẹ́ kó o mẹ́ lélẹ̀ tó túmọ̀ sí wípé n tó ṣẹlẹ̀ ó wà natural kò síbi tí kìí ti ṣẹlẹ̀ kò síbi tí ò ti lè ṣẹlẹ̀. So a kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho a sì kí àwọn ikọ̀ ìró ẹkùn pé wọ́n kó akitiyan Ọlọ́run yóò gba akitiyan náà fún wọn lágbára Ọlọ́run wọn ò ní jẹ̀bi èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà wọ́n jèrè nípa ẹ̀. Ọ̀rọ̀ kan ni mo mú wá mo bá pàdé lórí ìtàkùn ayélujára nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣáà ti ń pariwo wípé ẹ má sùn o káàkiri ilẹ̀ káàró òjìrè wọ́n ti wà o bó bá jẹ́ pé lókè ọ̀yà la ti ń gbúrò wọn tẹ́lẹ̀ tọkàn wá fi balẹ̀ fídíò tí wọ́n tún sẹ́ǹdì sí mi ń kọ̀pẹ́kọ̀pẹ́ wọ́n ní lónìí ló ṣẹlẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ wọn ló ti ó gbé ṣẹlẹ̀ nítòsí Ìjẹ̀bú Òde ní règbèrègbè ibi tí wọ́n pè ní J4 ńbẹ̀ wọn ló ti wáyé. So àwọn jàǹdùkú dáwọn ọkọ̀ lójú ọ̀nà wọ́n dá wọn lọ́wọ́ kọ́ wọ́n dá wọn dúró wọ́n dẹ̀ jí àwọn èèyàn kan kó lọ lọ́sàn-án gangan ni o wọ́n dá mọ́tò dúró wọ́n kó àwọn èèyàn dá àwọn èèyàn sọ̀kalẹ̀ ńbẹ̀ àwọn tó rí kó yọ tí wọ́n lè ṣẹ́rí padà wọ́n ṣẹ́rí padà lọ́sàn-án gangan wọ́n ká àwọn èèyàn lọ. Express Road bandit yo J4 Express Road bandit wàláì lọ́sàn-án gan live and direct bandit block road ni o Express Road látọ̀gbẹ̀rẹ̀ live and direct bandit lọ́sàn-án gan Ọlọ́run ṣáà ti yọ wá gbogbo àti sẹ́ẹ̀fù lọ́sàn-án live and direct ni o lọ́sàn-án gan wàláì lọ́sàn-án gan ni o kò jẹ́ pé bóyá ọ̀rẹ́ ẹnu o live and direct lélẹ́yìí but àwọn tó escape Ọlọ́run ti yọ wọ́n o wàláì ẹ ti súnmọ́ ọtọ́ Ọlọ́run ṣàánú àti sèbù bandit ni o live and direct ni o lọ́sàn-án gan ni o kò jẹ́ pé òru o wọ́n pa pẹ̀lú òpèlè ẹjọ́ kó máa lọ́tí wọn lọ́sàn-án gan ni o ó lọ bẹ́ẹ̀ bandit ni o wọ́n bí. Now ntọ́ ẹ̀pọ̀ àwọn èèyàn yẹn ò ní wípé ojú ọ̀nà bẹ́ẹ̀ ti dáa díẹ̀ ṣẹ́yìn pé wọ́n rìpíà ojú ọ̀nà yẹn lọ́wọ́ dọ́bùlẹ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ń lọ lọ́wọ́ ló fún wọn lórí ọ̀fẹ́ láti láǹfààní àti kọjá
àbí láti turn back títì yẹn ti fẹ̀ dáadáa ọkọ̀ lè yípo padà at any time. pápápá ẹjá wo ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. n ò nílò àmì fàágùn rárá. mi ò nílò àmì fàágùn pápápá ni. àwọn tí wọ́n fọ̀rọ̀ ń síta wọ́n ń pín lórí ìtàkùn ayélujára. èmi wá wò wípé bí rọ́bà ti ń pọ̀ lápọ̀jù àmọ́ fẹ́ jòótọ́. ǹjọ́ ọ̀rọ̀ ń bẹ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ. ǹjọ́ olóyè Sunday Adéyẹmọ lọ̀rọ̀ yẹn bá wí. ẹ mú kalẹ̀ tó ẹ mú tọmọ. ẹ mú ta ìkú tí ṣe baálẹ̀ lọ́rọ̀. bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá ń pín program yẹn. God bless you. láàrin ìṣẹ́jú mẹ́wàá péré ni wọ́n lò ìṣẹ́jú mẹ́wàá péré. òǹtọ̀ ní kí Ìgbòho dákẹ́. Good evening, sir. ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé. mi ò ní wáyé tì. ká ní báwọn Ìgbòho ṣe kóra wọn jọ làbárẹ́gbẹ́mì tó kóra wọn jọ ọ̀pọ̀ èèyàn ń béèrè ńbo l'Ààrẹ Ọ̀nà Kakanfò wà ọ̀pọ̀ èèyàn ń béèrè where is Chief Gani Adams. mo wá ní ẹ má fi wọ́n wéra wọn o. ẹ má fi fáìlì wé fàlé ẹ má fi gádù wé gẹdú ẹ má fi àṣà wé labalábá kálukú wọn ló níṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láti ṣe. ẹni tó bá yọjú ní kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa rẹ̀. voluntarily lólóyè Sunday Adéyẹmọ Ìgbòho jáde kò dúró ká pàrọwà fóun kò dúró ká pé òun bó tiẹ̀ jẹ́ pé bálára ó sọ wọn á ní ẹ báwọn pè Ìgbòho bájèrò ó sọ wọn á ní níbo nìgbòho wà. ìpínlẹ̀ Kwara olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ẹ wá ràn wá lọ́wọ́ o. ìpínlẹ̀ Èkìtì ẹ bá wa pè Ìgbòho wá o. everywhere ìpínlẹ̀ Ọ̀yọ́ the same thing. ó ṣẹlẹ̀ nílùú Ìgbòho wọ́n ránṣẹ́ sí Ìgbòho. ìyẹn túmọ̀ sí pé wọ́n mọ ntí baba Dami lè ṣe. now ẹni tó sọ̀rọ̀ yìí ó ní silence is a weapon. Why Sunday Igboho should stop the interviews. nítorí tó ń gbìyànjú àti sọ ni pé kó máa dé yẹ mọ́ grant interview mọ́. but lo and behold ara òkìtì ò ṣe dáwọlé ọ̀bọ. níta nìyẹn ń gbìyànjú àti sọ ni pé inú lóko ẹyẹ gbé. ó ní ẹni tó bá já lágbára tàbí tó bá fẹ́ jà kì í sọ strategy ẹ̀. mo wá ní olúwarí ọ̀mẹ́ni tí wọ́n ń pè ní Ìgbòho. ẹ ń bá fọkàn sí pé Ìgbòho ti sọ strategy ẹ̀ to God who made me onítọ̀ntàn rẹ̀ ni o. because tí Ìgbòho sọ Ìgbòho ti kú òun bẹ́ẹ̀ tipẹ́tipẹ́. Ọlọ́run pápágbẹ́ jẹ́ kí n kọ́kọ́ gbọ́rọ̀ tí ẹni yẹn sọ then kí n tó wá mú pọ́ìntì tọ̀dọ̀ mi jáde. ó ní Sunday Igboho rose with one clear mission
inú mi a máa lórí mi a máa wó tí èèyàn bá mọ value èèyàn, tẹ́ bá mọ impact ẹ̀, tẹ́ bá mọ quality ẹ̀. ní Yorùbá fi sọ wípé kùsẹ́ ni mórí iṣẹ́ yá. ẹni tó rún párúnsẹ̀ sí nǹkan, so far tẹ́ bá ti lè encourage ẹ̀, yóò máa fún ní strength láti ṣe more. It doesn't wait for anybody. It doesn't wait for any money. Tí Igboho fi jáde, àwọn èèyàn tó nígbàgbọ́ nínú ẹ̀, tó ní trust nínú ẹ̀, wọ́n jáde, wọ́n support ẹ̀. Everybody ó jáde láti encourage ẹ̀, because iṣẹ́ tí wọ́n ń ṣe, lo and behold, èmi ò lè ṣe, majority nínú wa ò lè ṣe. Lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé mo fẹ́ join Igboho, mo fẹ́ darapọ̀ mọ́ wọn, èmi náà fẹ́ wà nínú rescue mission. Voluntarily láwọn èèyàn máa ń ṣe. ẹ̀múkàlẹ̀ tó wọ ẹ̀mú tọmọ. Sunday Igboho rose with one clear mission. Kí ni mission ọ̀hún? To stand up and face bandits and Fulani kidnappers terrorizing our land. That mission takes courage, strategy and secrecy. Lọ́pọ̀ ọgbà. Now gẹ́gẹ́ bí ntẹ́ni ẹ sọ, ó ní that mission takes courage. Courage, ayagbangba, ìfọkànsìn, determination. A ṣe, a lè ṣe, Ọlọ́run gbangba a lè ṣe. Then strategy, ìlànà àtọ̀, ọgbọ́n tá a lò, òye ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tá a gbégbà, tá ìwọlé sí wọn lára, tí wọn ò fi ní buhálébù ẹ̀yìn, ìyẹn náà pè ní strategy. Then secrecy, àṣírí. Lo and behold, ejò tí wọ́n kò ń bi tà náà ọmọjá ti kò níye tó wà. Tó bá jẹ́ ńgbà kan ni, èmi náà lè sọ wípé I need the secrecy. Lo and behold, any point o, but ma wá sọ, mo kàn fẹ́ jẹ́ kó yé ẹni yẹn pé kì í ṣe pé Igboho ọmọ ìntọ́fà lèmi ó sọ, because orílẹ̀-èdè Amẹ́ríkà tá a lọ lágbára gan kò wá secrecy. Russia ò wá secrecy. Israel wọ́n jáde sí gbangba kí wọ́n tó níkọlù, kí wọ́n tó lọ àtáàkì ibì kan, wọ́n jáde sí gbangba. Amẹ́ríkà ó jáde sí gbangba. Kò sẹ́ni tí máa ń dédé kógun jàyàn lábẹ́lẹ̀. Gbogbo ibi tí wọ́n bá ti jagun láyé, ọ̀rọ̀ ní kọ́kọ́ síwájú, ńlá fi pé ọwọ́ ní síwájú ijó gẹ́ngẹ́. Àlọ́ ní síwájú ìjà, á ti máa kìlọ̀, mi láìkẹ́ o, ń bọ̀ ọjà o, máa wojú ẹ o, ó ń pè mí níjà o, ó ń wá bínú mi o, ó ń wájà mi o. Àlọ́ ní síwájú ìjà, kì í ṣe o lè rẹ́ni tí ó dédé máa kó kúkú bòyàn, yóò ti kọ́kọ́ kìlọ̀ síwájú. Orin ní síwájú ọ̀tẹ̀, ọ̀tẹ̀ ní sánmilé fógun. Nǹkan kan ní satọ́kù fún nǹkan kan. Láyé àtijọ́ káwọn bàbá wo tó gbógun lọ lú mi, wọ́n pàrókò. Bí wọ́n bá fẹ́ túbọ̀n pẹ̀lú àwọn nǹkan kan tán gbé inú gbá kan, tí wọ́n wá gbé oyin, àádùn, nǹkan míì tán gbé inú gbá míì tán gbé ránṣẹ́ sọ́ba ìlú kan, ó túmọ̀ sí pé ìjà rèé, àlàáfíà rèé, mú kan ń bẹ̀. So ìlú kìí dédé kógun jàyàn yàtọ̀ sí jàǹdùkú. Lóòótọ́ jàǹdùkú là ń bá jà, ṣùgbọ́n àwọn jàǹdùkú tá ń bá jà, àwọn náà ń lo íńtánẹ́ẹ̀tì kó di ó lè bá àgbọ́ràn láṣẹ sọ létí ọmọ ẹ̀. Ìpalẹ̀mọ́ jogun láyà, ìpalẹ̀mọ́ kó jìnnìjìnnì bú ọlọ̀tẹ̀. Táwọn náà wò pé wọ́n ti ń bọ̀ o, ẹ mọ̀jà dúró sọsẹ̀ ń bí o. Ẹ gbọ́tàn kan ni, ẹ gbọ́tàn ẹyẹ ẹ̀gà àti àgbẹ̀ kan. Ìtàn ọ̀hún, ọba olóyè Sunday Adéyẹmọ Igboho mú rẹ́gírẹ́gí, máa bírífù ẹ̀, mi nílò àmì fàágùn fún un. Kí nìdí tó fi bá mu? Igboho ti jókòó sínú ilé ẹ̀. Ẹ fọwọ́ sírò ẹkùn,
táwọn bàbá wa bá sọ pé ká lọ á lọ. Ìgbòho retí rejúre mú etí di ṣeṣere. Ìgbòho wá sọ fẹ́ nìkankan mọ́ ó gbéra ó gbọ̀nà bẹ̀ lọ. pápápá kẹ́lòmí ò lè rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀. àgbẹ̀ yìí ló dáko àgbàdo àsìkò àgbàdo láwa yìí ó dáko àgbàdo ó lọ ṣalalu. àgbàdo dàgbà ó roko mọ́ àgbàdo pọ̀n ó wọnú oko ẹ̀ ló wu àgbàdo lọ́wọ́ nìkankan. meanwhile kò sẹ́ni tí kì í fẹ́ bi tílẹ̀ ti gbé lójú níbi tí nǹkan ti sẹnu re tọ́bẹ̀ ti sọ. nígbà tí àgbàdo ti gbó lẹ́yẹ ẹ̀gà kan ti kọ́lé sínú ẹ̀ inú ẹ̀ náà ló ti yí ẹyin inú ẹ̀ náà ló ti pamọ́. àwọn ọmọ ẹ̀ ò tí ì tó fò bó bá ti ń jáde yóò sọ fáwọn ọmọ ẹ̀ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ bí àgbẹ̀ bá wá ìntàgbẹ̀ bá sọ kẹ́ ẹ gbọ́. àgbẹ̀ yẹn dẹnu oko ńjọ́ kan lọ́wọ́ wo àgbàdo ẹ̀ tó lọ́wọ́ nìkankan ó ní ọlọ́mọ ṣé o tó fèrè síṣẹ́ òun wọ́n bá di lọ́la lágbára ọlọ́run òun àti àwọn mọ̀lẹ́bí òun àtàwọn ìyàwó òun àwọn ọjọ́ wá ya àgbàdo yìí ọlọ́lé ìyá àwọn ẹyẹ ẹ̀gá dé ìyàwó ẹ káàbọ̀ ó ní ságbẹ̀ ọ̀wá wọn lọ́wọ́ o kí làgbẹ̀ sọ ó lóní tó bá ti la òun pẹ̀lú àwọn ìyàwó ń bọ̀ wá ya àgbàdo yìí ẹyẹ ẹ̀gá ní kí wọ́n máa ṣe fàájì wọn lọ. kọ́ làwọn ìyàwó ẹ̀ ò ní wá ó lélẹ́yìí tí ń dáná wájú ilé kò ní fi iná dídá ẹ̀ ṣeré eléyìí tí ó lọ ọjà tí ó lọ pàdé àwọn aláròbọ̀ kò jẹ́ fi ṣe é kálukú wọn gbàjúmọ́sẹ́ wọn wọn á ní sí ọkọ àwọn ni. ó dijọ́ kejì lóòótọ́ àgbẹ̀ ọ̀wá àwọn ìyàwó ẹ̀ ọ̀wá ó dijọ́ kẹta àgbẹ̀ bá tún wá àwọn ìyàwó tá a gbọ́kànlé wọn mọ̀ wá bọ́ bá ti di lọ́la òun àtàwọn ọmọ làwọn jọ wá yà àgbàdo yìí ẹyẹ ẹ̀gá tún dé àwọn ọmọ béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n tún jíṣẹ́ ó ní kí wọ́n máa ṣe fàájì wọn lọ ọmọ mẹ́ta náà dẹ̀ ló bí ó nítorí pé kò sí ọmọ kankan tí ó tẹ̀lé ntí ń lọ léèwé ó sọ pé léèwé ló ń lọ ntí oníṣẹ́ gan yóò bora mọ́lẹ̀ yóò sọ pé tútù mọ́ òun lóòótọ́ ni ẹnìkan kan ò tẹ̀lé wá àgbẹ̀ bá tún lọ ó láwọn ẹbí wọn tẹ̀lé òun pé gbogbo èèyàn bá kọ àwọn ẹbí wọn rọ́ ni ẹnìkan kan ò tẹ̀lé lọ ó wá díjọ́ kan wá lọ àpè lágbájá kọ̀ wá àpè ìyàwó apọ́mọ wọn ò dáhùn àpè bí náà wọn ò tún dáhùn lọ́la fúnra lára mi mò ń bọ̀ wá yà àgbàdo yìí ẹ̀gá bá dé àwọn ọmọ ẹ bá ṣàlàyé fún ó ní ẹ máa palẹ̀ mọ́ ó ní bó ṣe wí ngẹ́lẹ́ ni yóò ṣe ṣe àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ ó ní bàbá ìdúró sí yìí dọ̀la wọ́n yà á mọ́ gbàdo ó gbà àwọn ọmọ ẹ lọ lóòótọ́ níjọ́ kejì àgbẹ̀ lọ ó rè é yàgbàdo ẹ̀ tán kelebe ẹ̀kọ́ pọ̀ ńbẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ ò ní pé ẹ̀dá gbọ́dọ̀ wà observant ó gbọ́dọ̀ ṣàkíyèsí surroundings ẹ̀ kí ni ń lọ lọ́tún kí ni ń lọ lósì mo sọ fáwọn èèyàn kan mo ní èmi á máa jìjà ojú torí ojú ní pe ní ká yálé yorùbá ni mí mo complete ní yorùbá mi complete kò fi síbì kankan wọ́n láì jẹ́jọ́ wíwò ká jàre irọ́ ni o èmi ò jẹ́jọ́ wíwò ń jàre because ìrònú kì í mú ní rẹ́rìn ẹ̀rín kì í mú ní rojú ó ní màlíkà tí ń bá kálukú rìn ó láǹjànú tí ń bá kálukú ṣe I am an happy man I want to be in a happy environment bí ó bá ti wá sí dùnnú lẹ environment mi ò ní like ẹ so ìyẹn túmọ̀ sí pé kálukú ló máa take decision lé ayé ẹ̀ wọ́n ní kíní ẹni ọlọ́run lọ ń bọ̀ ná bó oroko tó rodò ọba ń bẹ̀ Ìgbòho mọ̀ wípé ṣẹ́ òun ni lo and behold me and you mọ̀ àmọ́ tó jẹ́ ojúṣe wa tó jẹ́ páwa la lè ṣe bẹ́tà irú ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ rẹpẹtẹ lo and behold irú àwọn èèyàn kan bẹ tá a lè rí mọ́ níjọ́ Awólọ́wọ̀ ti kú sẹ́ẹ̀ ti rírú ẹ̀ níjọ́ Abíọ́lá ti kú sẹ́ẹ̀ ti rírú ẹ̀ níjọ́ Àbáṣà ti kú sẹ́ẹ̀ ti rírú ẹ̀ mi gbọ́ Amẹ́ríkà ò lè rírú Obama mọ́ láéláé wọ́n mọ̀ fọdún yín dún ni ẹ wo iye ààrẹ tí wọ́n ti ní síwájú Obama ẹ wo ààrẹ tán tó ti ní lẹ́yìn Obama
Obama náà ló sì dàbí star tó sì ń gba ìdọ́là ajagbáyé ni. Can you tell me pé South Africa máa ní president tí ó dàbí Nelson Mandela? Wọ́n ti ní president sẹ́yìn kí Nelson Mandela ó tó jẹ́ wọ́n ti ní another president lẹ́yìn ẹ̀, kò lè dàbí Mandela. Ẹni tó torí kí South Africa ó lè lómìnira wọ́n sì ti mọ́lé fódìdí 27 years. Ó dé wọ́n ní ẹ má bá dúró ẹ̀já compensate ẹ̀ kọjá rẹ̀ ó ṣe táàmù kan wọ́n ní ó wá padà wálé kejì ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Sáà kan tó ń ṣe náà ló ń ti ṣe ó yọ̀ǹda òpó agbára. Àpẹẹrẹ fún every leader láfíríkà àtún rírú ẹ̀ mọ́, kì í ṣe ní South Africa nìkan ni wọn ò ti rírú ẹ̀ mọ́, everywhere. Olóṣèlú wo ní Nàìjíríà ló máa resign honourably bẹ́ẹ̀ bá sọ pé kò ṣe nǹkan dáadáa tàbí nǹkan ọ̀dánmọ́rán lásìkò rẹ̀? Olóṣèlú táwa ní Nàìjíríà wọn kò kílẹ̀ òṣùláìlà ẹ̀ ń bá lè kú ó kú káwọn sàdépò òbí tán lọ. Bẹ́ẹ̀ bá wá béèrè lọ́wọ́ pé ẹskísà ńgbà táwọn èèyàn bá wá kú tán ta lẹ́sẹ̀ ìjọba lé lórí, wọn á ní bó ṣe ìkérègbè ìdéègbè ewúrẹ́ níjẹ́ bẹ́ẹ̀ àwọn ó ṣèjọba lé lórí. That is selfish interest in play. So gbogbo àwọn nǹkan yìí dẹ̀ máa ń wà natural. In tó bá ti di pé wọ́n ẹ̀sẹ̀ ń kọ́ èèyàn wọ́n ẹ̀sẹ̀ ń push èèyàn tí ọ̀tọ̀ kan wá kò wà natural mọ́. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho naturally lọ́rọ̀ Yorùbá wà lórí ẹ̀mí ẹ̀. Naturally anything tó bá ti rọ̀ mọ́ Yorùbá forget ọ̀tẹ̀ sọ̀tẹ̀ fọ̀tẹ̀ káfọ̀tẹ̀kún káyọ̀tẹ̀kún ń bẹ̀ anything tó bá ti rọ̀ mọ́ Yorùbá Ìgbòho ìgbọ́ sétí. So now ó ti gbìyànjú kẹ́ ẹ má rí tiẹ̀ gbámú but still àwọn tó yẹ kó gbégbésẹ̀ wọn ò gbégbésẹ̀. Ìgbòho dẹ̀ gbé ìgbésẹ̀ tó wà lẹ́gà. Pápápẹ́ jẹ́ kí n sáré ka ọ̀rọ̀ ẹni yẹn kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ. Ẹni yẹn ní point o èmi náà dẹ̀ ní point. So ó ní but lately the constant interviews are becoming a problem. Every time he sits down to talk he gives away more than he should. He talks about plans, movements, people around him and his mindset. The more he exposes, the more the enemy learns. Lo and behold, ẹni yẹn wà correct lóòótọ́ but tó ń tọ̀ ń wò mọ́ ẹni tí wọ́n ń pè ní Ìgbòho. Now gbogbo àwọn nǹkan tá a fọkàn sí pé àṣírí ní Ìgbòho ń tú yìí ẹ̀yin ò ṣe rò wípé ó lè jẹ́ trap náà fún ọ̀tá. Ká sọ ibi tá ń lọ, ká lo strategy, ká má gbàbẹ̀ lọ́mọ tàbí ká má lọ ńjọ́ náà kọ́ta ó ti dúró dè wá ń bẹ̀ kán lọ fẹ́ra wọn ṣòfò kábẹ̀. Tàbí ká tó sọ ibi tá ń lọ ká ti múra lẹ̀ dè wọ́n ń bẹ̀. Ìgbòho ọ̀gọ̀ jagunjagun ni. So now and again n tí wọ́n pè ní interview to the best of my understanding ẹnìkan kì í dá ṣe. Wọ́n interview ààrẹ, wọ́n interview gómìnà, British Prime Minister resigned of recent. Àwọn nìyẹn kì í ṣe Nàìjíríà. Wọ́n tún gbé ẹni tó ní kán resign gan wọ́n tún gbé lọ kóòtù ni. So like I said, only bandits and kidnappers are watching. Fine, ibi tá ń lọ nù. Gbogbo tí ń ṣẹlẹ̀ nígboro ni wọ́n ń wò lọ́dọ̀ wọn. Ẹ gbàgbé strategy. Ìgbòho ní sọ pé problem tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni pé ó wà sincere, ó wà open but not to danger. Ìgbòho wà sincere kò mọ bá ṣe dọ̀bálẹ̀ tínú ẹni lóṣòó bí ìtọ̀yọ́. Ṣùgbọ́n asẹ́yìí tí ó ṣe kù nú ni Ìgbòho open tó bẹ́ẹ̀ ṣe fọkàn sí.
and lo and behold Igboho lè ṣe kó má ṣe interview because òun gangan kọ́ ló sọ pé wá interview mi àwọn èèyàn ní lọ bá bí dẹ̀ ṣe máa ń rí everywhere nìyẹn wọ́n lọ ń bá president wọ́n interview wọ́n ṣe interview Trump dọ́là president Israel prime minister Israel ó sì ń ṣe press conference dọ́là Trump máa sọ fún yín pé by 2 a.m. tomorrow we will hot dog Iran yóò sọ pé àwọn ọkọ̀ lu Iran gbogbo ẹni bá dání lójú wọn fi gbárí ni pàpà síbẹ̀síbẹ̀ náà Igboho mọ nǹkan tí ń ṣe so every time he sits down to talk he gives away more than he should. He talks about plans, movements, people around him and his mindset. The more he exposes, the more the enemies land. Baba ńlá arọ ni. Bandits and kidnappers are watching. They study every word, every gesture, every hint he drops. If he keeps granting interviews all the time, he's basically drawing them a map to his location and strategy. Any point. A lè kó ọ̀rọ̀ ìdànù 100%. Ṣùgbọ́n tí Igboho bá ṣe interview ní táwọn èèyàn kan ò fẹ́ ni pé wọn ò fẹ́ kí Igboho ọmọ sọ̀rọ̀ rárá wọn ò dẹ̀ fẹ́ rí Igboho nù kámẹ́rà. There's no way you can do that. Sorry o. Igboho mọ level bí tó lè sọ̀rọ̀ dé ọ̀nà bí tó lè sọ̀rọ̀ gbà lọ. Igboho mọ̀ gbà tó yẹ kó ń fobì kan pé tá a bá ọ̀pọ̀lọ́ ní tá a bá débi ìrù ká fò ó. Bàbá Dami ò ń sọ ọmọ kékeré nínú àwọn ọ̀jọ̀gbọ́n ló sì wà ọmọ tí ń lọ ọmọ bó ṣe dangerous sí ó dẹ̀ mọ ọ̀nà tá a gbé gbà. So the strongest warriors in history didn't win by talking. Irọ́ o àwọn kan máa ń win pẹ̀lú ọ̀rọ̀ sísọ. Ńgbà tó lọ gangan jò ní tó lóun padà bọ̀ o báwọn tí ń bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ kí wọ́n dúró de òun ǹjẹ́ nìkan kan dúró. Iran Amẹ́ríkà ọ̀rọ̀ wọn fi bẹ̀rẹ̀ ogun ọ̀rọ̀ wọn fi stop ẹ̀. Àìmọye ọmọ tá a bí tọ́já pé tẹ̀ bá halẹ̀ mọ́ wọn ò ní dáhùn. Ìwọ jẹ́ kí n mọ́ di nǹkan tó ń ṣe yẹ yọ̀wọ̀ sin bí ọbẹ̀ inú páànù. Ó mọ̀ pé lẹ́yìn ẹ̀ ó lè jẹ́ pankẹ́rẹ́ ní Ọ̀yọ́ ó lè jẹ́ bẹ́ẹ̀tì ní Ọ̀yọ́ ó lè jẹ́ kòbókò ní Ọ̀yọ́. Ọ̀gbẹ́ni ń sọ pé ó ń bọ̀ o ẹ má jà dúró de o torí dídé tó bá dé yóò dé togun ni yóò dé tìjàtìjà yóò dé tóògùn. Ẹ wo ẹja kò lẹ́ environment ibẹ̀ yẹn ó ti ká wa mọ́bẹ̀ náà ní ẹja kúrò. Ọ̀rọ̀ náà máa ń ṣẹ́gun o àwọn alágbára náà dẹ̀ máa ń sọ̀rọ̀ even látàyé àwọn bàbá wa. So they won by moving in silent. That is taban lójú ogun nìyẹn. Àwọn tí wọ́n ń ja boxing wọ́n á tutọ́ súra wọn lójú báyìí. Ìkíní á sọ pé I'm the boss. Ìkejì á sọ pé I'm the boss. Nígbà tán bá dénú ring ẹ̀ ń bá lágbára jù ló máa win. Ẹ̀ ń bá màyí nìkejì ló máa win. Nígbà míì ọgbọ́n jagbára lọ. So gbogbo àwọn nǹkan yẹ nínú ọgbọ́n náà ló sì wà. Mi ò kó ọ̀rọ̀ ẹni yẹn dànù totally o. Ẹni yẹn make sense bàjẹ́. The person make a lot of senses. Now, when they won by moving in silence, the element of surprise is what keeps you alive in a war against people who ambush and kidnap for a living. Once the enemy knows how you think, they know how to catch you. Lo and behold. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n já àmọ́ ibi tí ìrìn tí wọ́n náà dé. Àwọn tá a sì ń wá tán jọ wọn kó ibi báyìí wọ́n wà o ibi àárí wọn dèrè o wọn ò sì tí ì kú òǹbẹ o. Wọ́n sọ̀rọ̀. So this isn't just about Sunday Igboho. It applies to every powerful person leading a dangerous fight. The less you show, the safer you are. The less you talk, the harder you are
to track. Let your action speak while your mouth stay quiet. If the mission is to tackle bandits and kidnappers, then protect the mission first. Protect yourself first, because a dead or captured warrior helps no one. Talk less, move more. Let result do the talking. God bless the writer. Ìbànújẹ́ ò ní kan ẹni tó kọ lágbára Ọlọ́run. So, but lo and behold, lórí ọ̀rọ̀ yìí, láyé tá a dé yìí, kábàrà wa sòótọ́ ọ̀rọ̀, ayé social media ni. Bí bẹ́ẹ̀ kọ́, èyí ò kú fọ́tayọ̀. Àwọn tó ń ṣiṣẹ́ fún, bó bá dé stage kan tó jẹ́ kí wọ́n mọ̀, wọ́n sọ pé ṣé ara ẹ ló ń ṣe. Ńlá fi pé bàbá mo lè ṣe là ń yan. Ayé kámẹ́rà la wà. Ìbò gan lọ sójú ogun, wọ́n ń gbé kámẹ́rà dání. Reality. Ẹ wo ọdún táwọn oníròyìn ti ń lọ sójú ogun. Wọ́n dẹ̀ ń po oníròyìn. Ṣùgbọ́n dàbí pé láogun Liberia nígbà náà ni wọ́n po oníròyìn tí Kollington fi kọ́ ni. Àwọn oníròyìn ti kú sógun lọ́wọ́ àwọn ọlọ̀tẹ̀ Liberia o. Oníròyìn máa ń wà lójú ogun with cameras. Ṣé bá fọ́lọ̀ ogun Amẹ́ríkà pẹ̀lú Iran, tẹ fọ́lọ̀ Israel pẹ̀lú Hamas, tẹ fọ́lọ̀ Russia pẹ̀lú Ukraine. Ẹ máa gbọ́ táwọn oníròyìn máa béèrè wípé ṣé èèyàn gidi làwọn, they will bring mic like this. Bam. That is just a bomb. Wọ́n ní bọ́ǹbù kan ló kọjá yẹn o. Wọ́n láwọn ẹ̀yẹ àwọn kan ló ti ṣubú àyè. Wọ́n á lọ síbi tí bọ́ǹbù ti ṣẹ̀ṣẹ̀. Ẹ máa rí èéfín tí ń rú. Pé bọ́ọ̀ yóò ṣẹ̀ṣẹ̀ yá wọlé nísìnyí o. Àwọn rescue mission, àwọn rescue team, they are coming now to come and rescue kíní kankankan. Ìgbà dógójì èrò wájà. Oníròyìn máa ń wà lójú ogun. Béèyàn bá gbé kámẹ́rà lọ, ẹ lè sọ pé ilé nìgbòho ti ń jánu o, pé Ìgbòho tó jẹ́ pé ó lè mọ́ kúrò lójú kan. Ṣé bẹ́yìn Yorùbá ni? Lèyìn ó mọ́lẹ̀ ni ò ní yan fún. Lèyìn ọ̀sẹ̀gun ọlọ́tẹ̀ ni ò ní mọ́lọ̀tẹ̀dẹ̀ fún. Ẹ̀yin tẹ́ sọ pàdégún tẹ́ tún pàdé ògún mọ́. Ẹ̀yin tó jẹ́ pé tẹ́ bá kíyàn káàrọ̀ kéèyàn kọ́kọ́ najú ta. Ẹ̀yin tí wọ́n mọ̀ forí ṣe fọrùn ṣe fún tẹ́ mọ̀ tún pé ta lọ́rán gúnṣẹ́. Ẹni tí tó yẹ Yorùbá ọ̀bá yé ló lè dákẹ́. Ẹ̀gbá àwọn bàbá wa ni. Wọ́n ní bàbá yan gúgúrú ẹlẹ́nu òfé làásù. Ìgbòho mọ̀ yín dáadáa, èmi mọ̀ yín dáadáa. Lára wa tá ń gbé kò yẹ kó máa ṣe interview, kò yẹ kó yẹ kán gbé kámẹ́rà lọ, sọ yẹ kán máa ṣe show, ṣe ló dàbí ẹni pé kinní kan. Ìgbòho mọ̀ ti ń ṣe. Àwa náà lápè wọn ò ṣe nǹkan kan pé Ìgbòho tó lè lọ jókòó sí dígí kan ń bẹ̀ yẹn. Bóyá ibi tó ti ń mẹ́mu lọ́wà sí bẹ́yìn ni. Ṣùgbọ́n ìgbà tẹ́ ẹ bá rí nígbà tí nǹkan ṣẹlẹ̀, bó la ṣe mọ̀ pé ó ṣẹlẹ̀. Bí ó bá sì tí ó ṣàfihàn rẹ̀, mọ́ bá wí fún yín ṣé ẹ gbàgbọ́. Ilẹ̀ káàárọ̀ òjìrì tá a ti bára wa ní ìsìn náà. So báyìí àtijọ́ ṣe rí. Àwọn sọ́jà gangan lọ sójú ogun lónìí ní Nàìjíríà, wọ́n lọ pẹ̀lú cameras. Bó lẹ ṣe rí iṣẹ́ tán ṣe. Gbé sọ́jà just neutralize some bandits here. Wọ́n á rìkọ́ọ̀dù wọn, wọ́n ya fọ́tò wọn, ẹ rí. Ní Amẹ́ríkà wá ní Nàìjíríà tó jù lọ́jọ́ Christmas, everybody lórí. Wáì tí Ìgbòho àtàwọn èèyàn tí ó máa lọ síbì kan tá rò pé kò yẹ kó mú kámẹ́rà dání. Tó bá ti wá di tẹlòmíì, ìgbà náà la sọ pé ó ń ṣe show ni, ó ń ṣe kinní kan ni, comedy náà ń ṣe, acting náà ń ṣe. Lo and behold, my brothers and sisters, bó bá jẹ́ comedy ní tòótọ́, ìwọ náà gbébọn ìṣónú gbó Old Ọ̀yọ́ National Park. Rí ṣe comedy tiẹ̀ náà ń bẹ̀. Nǹkan pè ní comedy oríṣiríṣi hàn sá ló ń ṣe comedy. You can just go there, go and do your acting. Lọ ya fíìmù tiẹ̀ ń bẹ̀. Come and show it for us, we will watch it. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe dùn. So ẹni tó sọ̀rọ̀ ó ní point. But ọmọ ajá ti kúrò níbi iye tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣé ẹ gbàgbé o? Yorùbá pé o, Yorùbá ò ṣẹ́kù síbì kan o.
Yorùbá ní iṣẹ́ tí wọ́n bá bẹ ní tá a jẹ́ tó ń ti yìn ní rìn, èyí tí wọn ò bẹ ní tá a jẹ́ tó ń ti yà ní rìn. Àwọn iṣẹ́ kan ń bẹ téèyàn gbọ́dọ̀ dúró kí wọ́n bẹ òun. Bó ni ò ṣe wá ní rìn tó ń ti yà? Ìgbòho mọ tó ń ṣe. Béèyàn kan bá rò pé kò mọ tí ń ṣe, onítọ̀ ní nǹkan rẹ̀. You got me right? So now majority wa máa ń doubt ara wa, àwa gan ọ̀gbára wa gbọ́. Débi tá gbé èèyàn tó jẹ́ akíkanjú èèyàn kan gbọ́ pé tiwa ní í ṣe. Meanwhile tiwa ní í ṣe. Ẹ gbọ́ Yorùbá ni. Yorùbá ní àpá àmúdélé ní ọ̀já mọ̀ pé olóńgbò ń ṣọdẹ. Mo ẹgbẹ́ bó bá ti pa ọ̀ náà ni ó ti jẹ́. Tàbí lè mi ìtọ́pa tí ò lè mú wálé kò ní mú wálé. Ńgbà tẹ́ ẹ̀ bá ti rí nǹkan kan lọ́wọ́ ẹ̀ ní mọ̀ pé ó ti pẹran jẹ. Wọ́n wá ní tá a bá ta ṣe látọ̀. Bá a bá tọ̀ yóò dẹran àpádànù, yóò dẹrun dẹni jẹ́ bẹ́ẹ̀. So ẹ jẹ́ á mú fókọ̀sì wa kúrò níbi pé wọ́n ń rìkọ́ọ̀dù, wọ́n ń ṣe interview, wọ́n ń sọ̀rọ̀. Ẹ jẹ́ á follow action tí wọ́n ń rẹ́ńdà. Ẹ jẹ́ á appreciate eléyìí. Ẹ jẹ́ á support eléyìí. Ẹ jẹ́ á ṣàtìlẹ́yìn tó gbópọn fún eléyìí. Bòjí láò ríbi sáré fóòrùn. Ntọ́ bá ti jẹ́ nature èèyàn ni. Ọọ̀ni of Ifẹ̀ ìgbà míì tó bá wú bàbá wọ́n lè pe comedian wá bá wọn ṣeré, wọ́n á jọ ṣeré. Ẹni wọ́n gbé ẹ̀ tí ẹ̀ wo position bíi tán wà, naturality ni. Ẹ sáà ń ka Bíbélì, ọba Solomoni gbogbo tójú ẹ̀ ń fẹ́ ló fún. That is, ó lè po òṣèré kó máa àwọn olówó ọlọ́lá wọn àpò olókìtì kán máa tàkìsì níwájú àwọn pọ̀nlá wọ́n máa gbéra wọn, wọ́n máa rẹ́rìn inú wọn máa dùn. Former governor of Lagos State tó jẹ́ president wa lórílẹ̀‐èdè nísìnyí, ìgbà mi ò rè Gbénga Adébóyè, wọ́n máa ń pe Gbénga Adébóyè wá kó wá dẹ́rìn pa wọn. Wọ́n máa ń ṣe kíni? Wọ́n máa ń pe Gbénga Adébóyè wá kó wá dẹ́rìn pa wọn. Àwọn àtìyàwó wọn jókòó, Gbénga Adébóyè ọ̀dẹ̀ mọ́ sọ̀rọ̀ they will be laughing. Torí pé nínú ẹ̀rín ni ayọ̀ wà. So mo wá sọ̀rọ̀ wípé àwọn ìsọ̀rí èèyàn kan ń bẹ, kò sọ́gbọ́n tá a fẹ́ dá àní bá wọn pàdé mọ́, àní ríru wọn mọ́. Ṣé ẹ̀ ní bínú sà? Ṣé mi ò ní sẹ́yìn mà? Sunday Igboho ń bẹ ń bẹ. Ọlọ́run ìyẹn mọ iye tó bá ní àfi tó bá bọ́ lọ́wọ́ ẹ̀. Yes, I appreciate ẹ̀ ní ìsìn torí pé wòlíì yìí lọ́lá nílùú ẹ̀. Bọ́lọ̀ ń ṣe dá Yorùbá ni a kì í appreciate nǹkan tá a bá ní. Gbénga Adébóyè ti kú tán kí wọ́n tó mọ value ẹ̀. Abíọ́lá ti lọ tán kán tó mọ value ẹ̀. Wọ́n sọ̀tẹ̀ Awólọ́wọ̀ títí ńgbà tó kú wọ́n tó mọ̀ pé àwọn sọ wúrà nù. Ńgbà tí ń bẹ láyé wọ́n gbógun tí wọ́n bá jà, wọ́n ń sọ̀tẹ̀ sí. Wọ́n ń dìtẹ̀ mọ́. Wọ́n ń lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn ọ̀tá ẹ̀. Bàbá Olúṣẹ́gun lọ tán, wọ́n wá ní Awólọ́wọ̀ ẹja ńlá lọ lómi irinwó, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lọ. Oríṣiríṣi orin. Àwo ọmọ, àwo ọ̀rọ̀, orí ìsàbí rẹ̀ o, Awólọ́wọ̀ o, kò sí nílẹ̀ Yorùbá, àwa ti mọ̀ o. Àárò sàbí tiẹ̀. So like I said, ẹ̀jẹ̀ awéfu kò sẹ́ni tí mo ń dá tán o. Bóníròyìn bá lọ́dọ̀ Igboho, mi ò bá wọn sọ̀rọ̀, àwa náà lápẹ́ ìgbéraga níjàre. Kò sí bóníròyìn ṣe fẹ́ wá sọ́dọ̀ èèyàn tẹ́ ní àlá wọn.
majority tẹ́ ń pè ní interview àwọn ẹgbẹ́ kan lè lọ kí Ìgbòho wọn ò lè bi Ìgbòho léèrè ọ̀rọ̀ kó má sọ̀rọ̀ wọn ò lè dá ọ̀rọ̀ lẹ̀ kéèyàn má dá sí capacity wa láti sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ capacity wa láti mọ ibi tó yẹ ká sọ̀rọ̀ dé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ò lè fa Ìgbòho lẹ́nu yá àfi tí ó bá fà lásọ yá kódé làátàkù tó so ẹjá yọ̀ǹda pààtì ibẹ̀hún now majority wa a kì í fẹ́ kéèyàn sọ̀rọ̀ ẹ̀ síta ẹni tí yóò máa dénà mọ́ra ní káàró òjìrè ń fẹ́ as in kó o máa la nǹkan kọjá kó o máa sọ fún ọ. mo bá gbọ́ pé lóde onítọ̀ ń kú wọn á ní kí ló dé tí ò lanu sọ̀rọ̀ ká lọ sọ̀rọ̀ ní ṣe bẹ́ẹ̀ yẹn ó bu solution fún yín bẹ́ẹ̀ yẹn ó sọ báyìí ìwọ̀nba nǹkan tẹ́ ẹ bá gbọ́ látọ̀dọ̀ Ìgbòho fáàtì ni ìwọ̀nba ibi tẹ́ ẹ bá mọ̀ pé ti lè support ẹ eléyìí ò ní kẹ́ ẹ jẹ́ ká gbájúmọ́. so lẹ́ẹ̀kan sí ẹni tó sọ̀rọ̀ yìí mo kí wọn mo yìn wọ́n mo lù wọ́n lọ́gọ̀ ẹnu ṣùgbọ́n tí wọ́n expect kò lè wáyé èèyàn ò ní nígi lọ́gbà kọ́ mọ́ mèsórí ẹ̀ tí ìbá mèsórí ẹ̀ lómi mọ́ mèsórí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho I know him I study him very well do you know pé Ìgbòho gangan fúnra lára ẹ̀ kì í fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ sísọ pẹ̀lú Sunday Ìgbòho dàbí ikún lóko ẹ̀pà kò ní mọ bí ẹ̀pà ṣe dẹnu òun reality lọ́gbọ́ lẹ́nu mi yẹn if I don't know anybody I know olóyè Sunday Adéyẹmọ Ìgbòho very well and I study him very well. Ìgbòho kì í fẹ́ sọ̀rọ̀ he said to me Awikonko mi ní bó níròyìn kankan sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bèèrè ọ̀rọ̀ mi sọ kankan mi ní bẹ́ẹ̀ni kankan sọ̀rọ̀ but lo and behold ẹ̀gbọ́n mi ó sọ̀rọ̀ ngbà ìsèpẹ́ fàgàdàgodo sí lẹ́nu because tó bá ti rí àwọn èèyàn inú ẹ̀ máa ń dùn he will always be cheerful with people that is 100%. Ìgbòho nínú méjì kò mọ bá ń ṣe rẹ́rìn-ín tó yẹ pé yóò kó nǹkan míì sọ́kàn kò mọ bá ń ṣe fẹ̀jẹ̀ sínú tí ó tutọ́ funfun jáde he will always say his mind inú rẹ̀ kì í wá pa ni ìmọ̀ ń kó làálàá bá ni ni àwa tá a nínú rẹ̀ bẹ́ẹ̀ yẹn kì í pa wá kì í sọ ní ọ̀pá wá 100% truth. So inú rẹ̀ Sunday Ìgbòho náà ní kó yọ náà ni ó máa kó yọ tó bá dọ̀la yóò kọ̀la tó bá tún dọ̀la yóò tún kọ̀la ẹnu lẹ̀sẹ̀ ó máa fi pàkúrọ̀ ojú ọ̀nà kò ní jẹ̀bi lélẹ́yìí tó dáwọ́lé yìí torí pé fún àlàáfíà ìlú fún ìrànlọ́wọ́ àwọn èèyàn kan ni that is all I can say. mo mú jáde mo mọ́rọ̀ ìjáde torí ẹlòmíì tí tó ń sọrú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń DM mi Mr. Awikonko ẹ try láti bólóyè Sunday Adéyẹmọ Ìgbòho I swear to Almighty God they do send it to me. èmi ọkàn máa ń rò lọ́kàn mi pé àwọn èèyàn ò dẹni yìí mà náà mi ń sọ̀rọ̀ tó ń sọ Ìgbòho àti anything mo fọlọ́ ń búra pé kéèyàn ó decide pé ok ẹja àti drama ẹja ṣe bí ẹni pa fẹ́ ṣe drama never mo fi Ọlọ́run Elédùmarè tó ṣẹ̀dá gbogbo abúra all those things were just coming naturally. tí kábíyèsí Ọ̀ọ̀ni tí wọ́n bá ń bá àwọn comedian àbí nǹkan kan tí wọ́n bá ń bá wọn ṣeré ẹ mọ̀ wò pé ṣé kábíyèsí ò lè stop kínní ni he can never stop it likewise Ìgbòho can never stop it so ẹ má jẹ́ à waste energy wa on that side. Let us support him, his mission, his team. God bless you all. Ìbànújẹ́ ò ní kàn yín o, ibi ò ní kàn yín o, ẹ ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ. Àkàndá ọ̀rọ̀ Awikonko mi ò ní láǹfààní àti gbàgbé. Mo mọ nǹkan táwọn èèyàn ò tún fẹ́ sọ, but that is the reason why tí n fi ní gbàgbé. But trust me, mo mọ nǹkan tí mo ń sọ. Inú tí Ìgbòho ní
ni mo ní ló fi difficult fún wa láti jà. Tí Igboho bá ti sọ pé ó ti tán nù Igboho, tí n bá sọ fún ọ pé ó ti tán nù mí. God bless you all. Ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrè bí òní wọ́mi o. Orílẹ̀-èdè káàrọ̀ òjìrè òní dàrú. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjùwàṣe, I love you all. God bless you all. Thanks so much. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ikú ìpẹta lójúran. Nǹkan kan ò ní ọ ṣe, nǹkan kan ò ní ẹ̀mí rẹ ṣe. Ìwọ sá máa ṣe lọ bó ṣe ń ṣe lọ. Ọlọ́run ti san ni lẹ́san yóò san ọ́ lẹ́san rẹ̀. God bless you. Ó dàárọ̀ òrùn ayọ̀ lásùn o. I love you all. Bye gàrí o. Nlé tí ìyá kan dààmú relé mi o. Ilé mọ̀ ìyá ìyẹrú ọ̀kìn mo ti ń lọ. Dádé àmọ́ mi alákàndá ló ń dágbére. Brother and sister ó tún dọjọ́ mìíràn o. Bolówó ẹni ò bá mọ̀ pé lè yá. Bye bye.